Media bringing the world closer to your doorstep. Today is July 14, 2025. A wà nílùú Ìjẹ̀bú Òde ní Pálásì Ọba Síkírù Àwùjalẹ̀ tí ó wàjà. Ní báyìí bó bá ṣe ń lọ a tún máa jẹ́ kó máa yé yín torí báyìí gan àwọn OGTV tí wọ́n kámẹ́rà gan àwọn sójà ṣe lọ stop wọn. Mi ì mọ nǹkan tó dẹ̀ tó dé bá wa nílẹ̀ Yorùbá tó jẹ́ àwọn ológun láì ṣèjọba ológun tó jẹ́ àwọn sójà lọ kó síbẹ̀ wọn gbà ká kámẹ́rà kódà gan OGTV gan wọ́n já wọn bọ́lẹ̀ ẹnu mọ́tò pé kó stop láti máa kámẹ́rà gbogbo àwọn ṣọ́ọ̀bù tó wà nítòsí ibẹ̀ wọ́n ní wọ́n ṣí bó bá dẹ̀ tún ṣe ń lọ àtúmọ̀ jẹ́ kó máa yé yín. 5 a wà ní ìlú Ìjẹ̀bú Òde ní Àwùjalẹ̀ Palace. Ẹ bá rí ibi tẹ́ wo lọ́kàn ẹ̀sìn ẹ rí Ìjẹ̀bú National Stadium ibi tó ti ń ṣojú di ọba Àwùjalẹ̀ Palace lẹ́wọ́ lọ́kàn. Wọ́n ti kó àwọn sójà síbí bẹ́ẹ̀ láti má bẹ̀rẹ̀ káwọn èèyàn ṣe fídíò láti má mọ̀ kan. Lílọ bíbọ̀ ọkọ̀ kò dúró gbogbo ẹ̀ ṣì ń lọ déédéé báyìí ní ìlú Ìjẹ̀bú Òde. Kíní Agẹmọ tí ọmọ àlè yẹn tó jí gbèrè tó lọ ṣe adé lórí ẹ̀ wọ́n ti dá padà síbẹ̀ wọ́n ti dá padà sí roundabout yẹn. Wọ́n ní ká mú view ìlú Ìjẹ̀bú Òde wá fún yín díẹ̀. Tá bá ń wò ẹ̀ṣẹ́ ti rí inú local government wọn nìyẹn. Ìjẹ̀bú Òde Central Mosque wọn là ń wò ní ọ̀ọ́kán yẹn. Once again, Koiki Media bringing the world closer to your doorstep. Lílọ bíbọ̀ ìsìnkú ọba Síkírù Adétọ̀nà kò dá lílọ bíbọ̀ dúró ní ìlú Ìjẹ̀bú Òde. Gbogbo ètò ṣì ń lọ bó ṣe yẹ kó lọ. Entrance àti wọ Palace Àwùjalẹ̀ tí àwọn sójà lọ́ọ̀kan àwọn lọ́rùn yìí àwọn ló wà lẹ́nu géètì ńbẹ̀. Wọ́n dá àwọn mọ́tò dúró wọ́n ti géètì ẹ̀gbẹ́ kan ẹ̀gbẹ́ kejì ló wà yẹn ti àwọn sójà ni wọ́n ń dá ẹ̀rẹ́ tí mọ́tò àwọn ló wà lẹ́nu ọ̀nà yẹn. Ó ti bóyá lọ nílùú ẹ ti rí wọn pẹ̀lú ìbọn lọ́wọ́ ẹ ti rí bóyá ń juwọ́ àwọn sójà lọ kó síbẹ̀.